Ṣé anybody mọ gbọ́ voice di pé ọmọ kékeré sunkún? Bẹ́ẹ̀ni o, wàláhì inú gbọ́ o. Mo dẹ̀ sọ kí ní ìfọ́ta tó kún un. Kí lẹ̀ ń gbọ́? Kí ni gbogbo yín gbọ́ tẹ́tẹ́ tí ká ẹlẹ́dàá gbogbo kúrò káàkiri? Ṣé gbogbo kọ́ la wà yìí ni? Èmi ò gbọ́ nǹkan kan o. Adekunle, shut up jàre. Are you there for something? Don't you hear we are hearing strange voices? Ṣájọ́ bébì ni à ń gbọ́ náà. Àwọn ọmọ ń sunkún. Calm down, guys. Ẹ mọ̀ kan guys, ẹ calm down. Voice tẹ́lẹ̀ ń gbọ́ yàbí tálá ń gbọ́ yìí. Ohun ẹyẹ ni now. Ẹ dákẹ́ jọ ṣe stupid ni. À ń sọ pé à ń gbóhùn bébí ẹ sọ pé à ń gbóhùn ẹyẹ. Ṣáà dóhùn bébí àtọ̀ sóhùn ẹyẹ ni. Ẹ wọ gbogbo láti dàgbẹ́ má jà tanra wa. Ẹ̀rù ti ń bè mí, abẹ́rò báyìí ni ẹ̀rù ti ń bá wa. Ẹ find solutions. Ẹ dúró ẹ ní sùúrù. You cannot be in a forest like this and you won't hear strange voices. Kò possible. Facts. Inú igbó la wà ẹ ní sùúrù ẹ. Ẹ farabalẹ̀. Gbogbo tẹ̀ sọ yẹn kò sí ẹ̀kọ́. Àlàó ṣebí dáàdì ẹ fún ẹ ní ọ̀pẹ̀lẹ̀ àbí kí náà gbèsè lọ́rùn. Gbé sílẹ̀ kò dé jẹ́ ká mọ fi tá lọ ká kúrò gbogbo nù kó àbí kí ní gbogbo ilé báyìí. Now you are making sense. Kódà kó tẹ̀ ti súnyàn gan. Ẹ làrọ̀ wá. Ẹ làrọ̀ wá. Ẹ làrọ̀ wá. Ibi báyìí lọ́nà wa. Ó yá mọ̀jẹ̀gò. Ẹ jẹ́ ká lọ. Ó náà máa kọ́ sí. Mo dẹ̀ sọ fún yín ẹ ti fi ti yín kó bá mi. Irú question wo ló ń bi mí? Irú question wo ló ń bi ẹ́ báwo? She's asking the right question now. Okay, ṣé bí báyìí kò máa fara jọ ọrùn? Ó yá, ọ̀nà dà. Dájọ́. Àlàó àdéhùn tí rẹ̀. Adékúnlé. Mo wà pẹ̀lú ẹ̀. Ṣọlá. AY. Mo wà pẹ̀lú ẹ̀. Kò sọ́nà mi báyìí lóòótọ́ o. Kò sọ́nà bíbí àbí kí lè sọ báyìí. Are you mad or something? Àbí kí ni gbogbo rubbish eléyìí báyìí? Wọ́n ṣe sọ pé kò sọ́nà. Ẹ̀yin guys kí lè tẹ máa ṣe báyìí? Ẹ má jà bára wa jà. Àti ìsọnù púpọ̀. Gbé okùn ṣòkòtò bàbá ẹ̀ gbé sílẹ̀. Mo wà ṣọ́ ẹ̀kọ́ tó bá gbé kalẹ̀. Kò lè sọ pé ká máa lọ síwájú. Ẹ̀yin ló máa sọ pé ká máa lọ. Because kò sọ́nà bí báyìí. Ẹ ní sùúrù. Gbélégédé bá tanná, arí gbangba oko. Bí gbọ̀rọ̀ bá tan tiẹ̀, a tàn sáàlà. Ọ̀yẹ̀là. Alímì lórúkọ tí ilẹ̀ ń jẹ́. Àgbáfálà ń wókè, bọ̀bọ̀ ìsọ̀rọ̀ náà wẹ́ká bọ́ bí tá ń lọ. Ibi báyìí lọ́nà wa. Sọ̀rọ̀ di ọ́. Guys, calm down. Ṣé wọ́n náà ti sálà ọ̀nà wọ́n sí òun? Lọ́ṣẹ̀ o, a máa forí já igbó eléyìí. Wọ́n ti bàbá ò mọṣẹ́ o. Láì ṣèjágbó. Ọ̀gá ẹ mú mẹ́rin. Kò sí táyìn. Mo lè sọ fún mi fẹ́ wá o, ókè ó yá máa tó. Ìwọ náà wá kọ́kọ́ wọn gbó lọ́wọ́ àti ogun bàbá ẹ̀. Bàbá ò mọṣẹ́ o, wọ́n náà ò mọṣẹ́ o.
kùtùkùtù ló bá àgbò. Ẹ ti tọ́ soso. Ó di dandan ká rí soso. Guys, wallahi. Mo ṣe wáyé ẹ̀rù ń bà mí o. Ṣé rí kíní yìí báyìí tẹ̀yìn ó ti ń jọ film trick lójú tèmi báyìí. Because lójú àlá mi mo rí i pé ìgbà tá a rìn díẹ̀ nínú igbó yẹn a padà kan small village kan. But ó wà surprising pé àtìgbà tá a ti ń rìn bí báyìí igbó nìkan àti ẹ̀kan village. Even lójú àlá mi yẹn woman kan àtàwọn ọmọ kan náà fún wa ní description. Hey! Oto! Awale! Olala! Ade school! Olala! Ambo! Olala! Atudebi! Obialala! Kí ló dé wá fi ṣe ni? Ṣọ́ra ẹ o. Ṣẹ́rí, ẹ má jábá wa argue bá ṣe wà báyìí. Kí bẹ́ẹ̀ tẹ̀sí kọ́kọ́ ń wè mí báyìí, ó ti rẹ̀ mí, ẹ̀rù sì ti ń bà mí, ó má ṣe nǹkan tí mò ń rò. Ìwọ náà fẹ́ lá. Tẹ́lẹ̀ kaba tó lálàá ní ẹni sí wọ́n ṣètò tó kù ìlú ọ̀rọ̀ ó jẹ́ ká mọ bá ti máa tẹ̀síwájú ibi tá à ń lọ ó dá mi lójú pé àdé tó gbé fún àgàn kò mọ̀nà lé mọ́ ibi tá à ń lọ ìbẹ̀rù kan ló mọ̀ pé ìwà yẹn. Àdó ti sọ Wọ́n á ti bọ́mọ kékeré ìṣe àwọn mi dá mi lójú ẹ wo ẹja sí ẹja lọ́sọ̀. Ẹ ti wá kú wá bẹ́ẹ̀ ni ẹ sì ti wárùn wá dandan ni kẹ́ ẹ rí kú ó di dandan ni kẹ́ ẹ rárùn torí ẹni tó bá ti wọlé ẹkùn wá ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ látàrọ̀ bá ti rí sí gbogbo ẹ̀ máa padà sílé ọjọ́ gbogbo ilé ìtúsẹ́ mi o. Ó máa padà sílé ibi tí báwo dídí díẹ̀ ló kù tá a máa fi débi tá à ń lọ kí ló ń ṣe é báyìí. We just shut up díẹ̀ ló kù ṣìwò ló ń pariwo díẹ̀ ló kù láti gbàtà ti kúrò nílé ṣé mo lè dé distance tó kù tá a máa rìn ni ó ti ṣú èmi mo lọ sílé o kí ló ṣẹlẹ̀ gan-an. mo ṣe débi ìpè ànẹ́pẹ́ débi tá à ń lọ ẹ pọ̀ kan wáyé ẹ náà rẹ̀ ṣe. Ẹni sùn guys. Mo rò bóyá mo lè lọ bí kankan mọ́. Ṣé Siri, ara tí Súráyọ̀ sọ leléyìí o. Torí ọ̀rọ̀ tí mo Súráyọ̀ sọ leléyìí. Èèyàn sọ pé òun lálẹ́ ẹ̀dẹ̀ insist pé ká wá sínú igbó yìí. Òun lọ sí débi bí báyìí ní ìsìn tí wọ́n ń lé wa kiri. Kí la fẹ́ ṣe báyìí? Èmi ò fẹ́ kú sínú igbó yìí o. Òun kan gbé kinní ọrùn ẹ sílẹ̀ báyìí. Kò dẹ̀ sọ bí ta. Kó sọ bí ta máa gbàdélé fún wa ká máa lọlé. Èmi ò fẹ́ kú síbi bí o. Ọ̀rọ̀ rédíèdè wo ló ń sọ báyìí ìwọ ṣe lè ṣe kó má disappoint èèyàn báyìí ká máa lọlé ní kíni a lè lọlé o. Farabalẹ̀ ìwọ náà mọ̀ pé kò rọrùn láti rí owó ní àsìkò tá a wà yìí tó bá ní ẹnu kìnìún lówó wà nǹkan tó ń sọ leléyìí and then tó bá ní tá a bá wo ti ìṣẹ́ àti ìyà tí ọdẹ jẹ nínú igbó tó bá délé kì í fúnni lẹ́ran jẹ nǹkan tó ń sọ leléyìí náà ìwọ náà nǹkan tá a ti ń bá bọ̀ látàrọ̀ just calm. Ká ní sùúrù kìíní. Ṣé ó ní bàtà bá tó kú síbi bí báyìí àbí kí lè ń bá mi sọ báyìí ná ẹ jẹ́ káwọn náà lè ká máa lọ lé. Ṣé wo mọ̀ pé gbogbo ìyà tá a ti ń jẹ látẹ̀yìn wá láti ìgbà mélòó kan tá a fi wà bí báyìí ṣá máa pọ̀ just give up like that ni a kàn lè padà báyẹn just like that now. Ẹ kò ní gbọ́. Ẹ mọ nǹkan dáadé mi jẹ́ kó yé wa wípé ibi tá à ń lọ ó súnmọ́ odò. À ń sọ. Tẹ́ bá dẹ̀ notice ibi báyìí ó ń tutù mọ́ wa lára àbí báwo lẹ́yìn feel. So ẹ jẹ́ ká gba ibi báyìí
ọ̀nà bíbá yìí ṣì díẹ̀ a máa gba ibẹ̀ bóyá a máa rí ibi tá à ń lọ. tí ó ṣùgbọ́n tẹ́sí máa kọ́yàn sí gbogbo ẹ̀ lélẹ́yìí. ọpẹ́ mo dúpẹ́ lórí ìyá mi ọpẹ́ o. ọpẹ́ òṣìwò ló ń dáná dúró kí nìkan tó tọ́pẹ́ lọ́rọ̀ ẹ̀ ṣé ọpẹ́ pé Ọlọ́run ti fi hàn wá ká má wá ẹ̀dẹ̀ insist ẹ̀ ń wọ́wọ́ ẹni ká wá ìwín fẹ́ lọ́ wa jẹ ó yá kí ló tọ́pẹ́ sọ fún mi. ọpẹ́ ò ju pé ìwín ò gbé wa lọ nǹkan tèmi ń dúpẹ́ kò jù báyẹn lọ. òkè ṣé kò lè dúpẹ́ ǹsìn gbàtà dẹ̀ ń sọ òun ṣe bí leader ó yà náà ẹ sì kó wa débẹ̀ bí mo ṣe lálàá yẹn exactly kò sí any difference kò change ìwín fẹ́ kó wa jẹ lójú àlá a wà lójú ayé ìsìn náà ìwín lé wa kiri. sọ mọ̀ pé ìwọ yẹn ló lórí kúkú àmì wa tó ń sọ pé ẹ jẹ́ ká lọ ẹni tí ò ní ṣe wá sọ pé bẹ́ẹ̀ ládé ibi báyìí yìí sìn iná ni ìwé àti ìṣẹ̀yẹ kan ìwé tí ń gbé ogun wa gbogbo èyí tó ṣe òkè mi èmi tẹ̀ fẹ́ lọlé. ṣé bàbá yìí ní rònú báyìí ó ní rònú o kàn dàgbà ni o ṣé gbogbo ìgbò tó bá wà lẹ́sẹ̀ ilé wọn máa ń fi àdá bẹ́ ni sùúrù la máa fi to gbọ́ ọ̀rọ̀ yìí náà ẹ jẹ́ ká máa rìn síwájú a máa padà pàdé àwọn tó kù. you just listen to yourself káwá wọn tó kù ok wájú láti máa rí wọn sin àbẹ̀yìn ṣọ́wọ́ ẹ̀ látọ́nà burúkú yẹn wà tó máa tó wá sọ́nà wá wọn lọ kó láti fẹ́ rí wọn. ẹ ṣàjà máa lọ á pàdé wọn ẹ ṣàjà ká máa lọ. ẹ já lọ wọn bóyá tàbá wù ú ká ti kó náà. ọ̀nà bó ló ti kúrò kémi padà síbẹ̀ èmi ẹ jẹ́ ká máa lọ níwájú èmi ò padà síbẹ̀ yẹn mọ́. ilé ìṣá mo sọ fún yín owó ọ̀yá obìnrin lèmi let me just go first tí obìnrin ni mi ẹ má kọ́ báyìí. abẹ́ shift. Shower, careful. Dami, kí ló ṣe pẹ̀lú kóòtù? mo fẹ́ pe àlàó ni. Mú kí ni? nǹkan tó ń bẹ lọ́rùn rẹ̀ kó wá fi júwèé ọ̀nà kí gbogbo wa kárí ilé. Bébì kò sí nẹ́tíwọ̀kì táwọn jẹ́ kí n gbọ́rọ̀. Solution kẹta kan nídìí báyìí ni pé mo rọ́nà kẹ́bẹ̀ yẹn ṣe ta lè gbà. Lẹ́yìn káwọn àwọn yòókù àlọ́ bẹ́ẹ̀ máa rí olóhùn fẹ́ gbé àlàó. Tráyọ̀dé sọ bókà tó kún bí ó sọ o Tráyọ̀dé sọ fún wa o ọ̀gbẹ́yìn guys mi lè sọ fún pé mi ò fẹ́ follow anybody mi ò fẹ́ tẹ̀lé yín lọ ilé sọ wípé ká lọ. ẹnu ò ká wa o ọ̀rọ̀ tó wà náà ibà kò sáàríyànjiyàn bàtà ti já kùnà kó kálukú wa káwọn ya fìkàlẹ̀ sí kò ní nípa bára wa á give ẹ wo solution ní ká wà o mi ò dágbére fún yàrá mi kí tó kù nílé. Ẹ sáà ní sùúrù a máa rán àwọn yòókù a máa rí wọn ẹ má wọrí a máa rí wọn. Adékúnlé Ṣọlá ọ̀rọ̀ màá lé lẹ́yìn bó la fẹ́ gbà báyìí. máa jọ bẹ́ẹ̀ lóòótọ́ àgbà kan. Kí la fẹ́ ṣe báyìí tó náà? Àwọn ọ̀gá ilé kúrò lóbi yìí sí àkàdé dúró bí báyìí. Adékúnlé mo tọ́ ayọ̀. Dájọ́. Kí ló ṣe dá mi? Sorry. Ọlọ́run tẹ̀ ṣe ó tàpàdé ara wa. Ibo wa ni Àlàó àti àwọn tó kú wa báyìí. Èmi rèé ìwọ rẹ̀ wọ́n á bí lọ́mi báwo ni àgbàdo ẹ̀yọ̀ báwo ló ṣe gbígbà ṣé òun wáyé mi. Thank God. Hey, sorry. Àlàó now that you are here torí pé fọ̀ọ̀dù ló kún báyìí ìsàlẹ̀ ń bẹ̀ yẹn omi gidi omi tó pọ̀ ló wà níbẹ̀ kí ló bá lè kọjá ìjọba wa gbé kíní síláàdì fún wa yẹn gbé kalẹ̀ báyìí káyọ̀ tó mọ́ pé fọ̀ọ̀dù jọ. ẹ mọ nǹkan tẹ bá rántí dáadáa dáàdì mi jẹ́ kó yé wa wípé ìta bá ti débi tá à ń lọ a máa rí odò ńlá kan ní agbègbè ibẹ̀ ibi odò yẹn lélẹ́yìí ká kàn bọ́ sílẹ̀ ká dẹ̀ sọdá ká lọ gbé nǹkan tó fẹ́ gbé ni náà. ó tọ́ lọ́la òun sọ ó tọ́ ni. ẹbẹ ṣèbó mú wẹ̀ ní àbí olùwẹ̀ lẹ́nu máa ń pè kẹ́ ẹ kọ́ lódò ó náà nínú odò báwo lè sọ pé ká kọ́ lù báwo lè ṣe fẹ́ wẹ̀ odò ilé báyìí. mi ìtẹ̀rò bó serious rárá máa kó lọ́kọ́ lọ yọjú o. ogun alájẹ ń gbọ́. Ògùn òṣìwò ló ń pariwo. ẹ ní sùúrù Ògùn òṣògùn lélẹ̀ ní sùúrù. ẹ jẹ́ máa lọ a ní choice ẹ jẹ́ ká lọ. ó yá ẹ jẹ́ ká lọ. a ti fẹ́ẹ̀ dé ilé àwọn kọjá náà ló yá ẹ jẹ́ ká lọ ó yẹ pẹ̀lẹ́.
Ibo ni? Àlàó sá safe báyìí. Ẹ jọ̀ọ́ ṣé ẹ gbọ́ nǹkan kan ni? Ẹ gbọ́ nǹkan kan. Ẹ wá ẹ má súnmọ́ bẹ́ẹ̀ náà. Àwíṣẹ́ ti fá àfọ̀ṣẹ́ ní t'Ọ̀rúnmìlà àwíṣẹ́ ti fá àfọ̀ṣẹ́ ní t'Ọ̀rúnmìlà. Kí ni mo gbọ́ ẹ̀rí tó rí báyìí sábẹ́ yìí kó jẹ́ ká lọ lẹ́sìn náà kí ni ká ní sùúrù nínú pé orí mi ní àìṣe wà scary. Esmail tẹ bá kanú bẹ̀rẹ̀ yẹn dáadáa nígbà tí Mr. Ṣọlá tó ń sọ fún wa wọ́n jẹ́ kó yé wa wípé entrance kan ó wà níbí bẹ̀. Entrance yẹn la wà yìí. Are you for real? Wow. Congratulations to us in advance. Wow. Wow. We have made it, man. We have been on that, man. Wow. So what next right now? What next? Nǹkan tó kù báyìí ni wípé màmá Toyin wọlé lẹ́yọ kọ̀ọ̀kan torí lẹ́yìn igi tá à ń wò yìí ibẹ̀ ni nǹkan tí a fẹ́ gbé wá. Wow. Ní báyìí wọ́n máa Toyin wọlé lẹ́yọ kọ̀ọ̀kan tí à ní dàrú. Bóyá ẹ̀yin ni wàá fi wọlé o. Wọlé bá. Bóyá. Oníbodè ṣíbodè oníbodè ṣíbodè oníbodè ṣíbodè ọmọ onílẹ̀ fẹ́ lọlẹ̀. Ẹ káàbọ̀ sílé àrùn ọdún kan ṣoṣo gbáko
gbáko lẹ́lò nínú igbó yìí.